Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuhu wa salatan wa salama ala rasulillah. Mo kí Ọlọ́run láti ara ẹnìkọ̀ọ̀kan wa wípé ìbùkún Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé. Bí mo ṣe ń kí yín tán, wọ́n dẹ̀ ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábà al-kiram tí wọ́n dolórí kẹ́límà la ilaha illallah, kí ọba Allah subhanahu wa ta'ala kí ọmọ yọ ọwọ́ ọ̀kẹ́rẹ́ kúrò ní ara ẹnìkọ̀ọ̀kan wa. Ibi tí à ń wò yìí, òun náà ni wọ́n pè ní ilé ìgbọ̀nsẹ̀ fọkùnrin àbí fún obìnrin. Òǹṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tí a ò fi ní kan ìjàmbá nílé ìgbọ̀nsẹ̀, torí wípé oríṣiríṣi àwọn àdánwò ńláńlá níbẹ̀ nílé ìgbọ̀nsẹ̀. Àlùjànnú ń bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe àlùjànnú gidi. Iṣẹ́ burúkú òun ni àwọn àlùjànnú náà máa ṣe. Gbólóhùn àkọ́kọ́ nínú ẹ̀kọ́ òǹṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa wípé àdúrà kan ń bẹ a gbọ́dọ̀ máa wí. Tá bá ti ń wí àdúrà yìí, Ọlọ́run ó máa là wá kò níbi láburú àwọn àlùjànnú àti àwọn èṣù. Kí náà làdúrà náà? Ẹni bisimilahi rahman rahim. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń wò mí, ẹ jẹ́ ká mú gègé wa dání àti tákàdá wa, ká máa kọ àdúrà yìí sílẹ̀, ká sì máa fi àdúrà yìí ká fi kọ́ àwọn ọmọ wa, àwọn aya wa, àwọn ọkọ wa àtàwọn ẹbí wa nínú ilé. Kí náà làdúrà náà? Ẹni bisimilahi rahman rahim. Allahumma inni a'udhu bika minal kubusi wal abais. Ẹ tún wí lẹ́ẹ̀kan sí, ẹni Allahumma inni a'udhu bika minal kubusi wal abais. Tí a bá ti ṣe àdúrà yìí pẹ̀lú ògo tọlọ́run, gbogbo tó jẹ mọ́ ìrìn èṣù, ìran àdànù, Ọlọ́run yóò là wá ń bẹ̀. Kí ni ìtumọ̀ àdúrà náà? Ni wípé Allahumma, olúwa wa, mò ń bì ọ́, ìwọ náà lọ́ba tí a lè bẹ̀. Inni a'udhu bika, dákun, mo wá sọ mi lọ sọ́dọ̀ rẹ. Ìwọ lọ́ba olùṣọ́ tó sì máa ń fi ìṣọ́ rẹ ṣọ́yàn. Minal kubusi, lọ́dọ̀ àwọn àlùjànnú kéékèèké, wal khabais, àti àwọn àlùjànnú ńláńlá. Ìyẹn ni pé iṣẹ́ ibi tí bá ń bẹ lọ́wọ́ wọn, má jẹ́ kí wọ́n rí fi ṣe mí, ṣàánú fún mi. Ìyẹn jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì, òun náà ni pé ẹsẹ̀ àlàáfíà wa táwọn pè ní ẹsẹ̀ òsì, òun náà lágbé wọlé. A ó sì gbé ẹsẹ̀ ọ̀tún wa, a ó gbé jáde pẹ̀lú ògo tọlọ́run. Tá a bá ti ń ṣe léyìí, ara súnà òǹṣẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam iná ìlélẹ ìwà. Pẹ̀lú ògo tọlọ́run, Ọlọ́run yóò fi ààbò rẹ̀, yóò fi ìṣọ́ rẹ̀, yóò fi ṣẹ́ ní kọ̀ọ̀kan wa, insha Allah rahman. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń wo móhùnmáwòrán yìí lórí fóònù yín àbí níbi tẹ́ bá ti ń wò ó, ẹ gbìyànjú láti fi ṣọwọ́ sí àwọn gúrùpù tí èyí tó bá wà ní àkàtà yín. Lẹ́yìn yẹn, kẹ́sì máa fi ṣọwọ́ sí àwọn mọ̀lẹ́bí yín, pàápàá jùlọ ọkọ yín ni, àwọn aya yín ni, àwọn ọmọ yín ni, àwọn aládùúgbò yín ni, káwọn ló lè bá jẹ àǹfààní látara ìdánilẹ́kọ̀ọ́ yìí. Kẹ́ẹ̀dẹ̀ máa subscribe sórí péèjì náà, Imam Oluwakemi TV. Bẹ́ẹ̀ bá ti ń ṣe, ẹ̀san Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín. Ọlọ́run kò ní dùn aládàá rẹ̀, insha Allah. Mo ń fi àsìkò yìí bẹ̀ lọ́hùn fún yín àti fáwa náà wípé ààbò Ọlọ́run tó nípọn kó fi wá wa rí níbikíbi tá a bá wà, insha Allah. Wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. Masalama.